lélẹ́rẹ́ wá. Ibi tó bá pẹ́ tọ́pẹ́ sí ni ìtọ́pẹ́ wá o. Ọmọ wọn gbé ẹ síbẹ̀ ó ṣàyànjú ràn ni. Ó súnmọ́ kànáńlá òd ni. Ó súnmọ́ òun kọ́. Ó súnmọ́ gírámì ràn ni kò lè gbé o. Òtè òkì ń débẹ̀ ọmọ mo ṣe òkì ń lọ́bì. Ṣùgbọ́n kò sí gbẹ̀gbẹ̀ gbogbo wa jọ wà náà ni. Sketo jẹ́ lóṣọjọ́ òbílẹ̀ ni. Akọni àǹdé mi Salisu yóò ṣeun. Tọ́pẹ́ lórí bó tilẹ̀ hùn kó ṣe jẹ́. Èèyàn tiwa tó bá ń ṣe nǹkan. A ní láti dé bẹ́ẹ̀ ni bàbá Bátúndé. Ó mọ ní àparò kọ́ òkájú kọ́ lọ. Ṣùgbọ́n eléyìí tó bá mánà èyí tó bá gorí ebè ó ti jura wọn lọ nìyẹn. Torí pé ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́. Ẹyẹ ò déédéé bá lórúlé bàbá Bátúndé. Bàbá Tọ́lá ní káwọn ló ń kọrin. Jẹ́ ọ̀pá múlùdùn rẹ o. Ó mọ̀ pọ́tọ́rìtì gbogbo Mùṣín. Ẹrù jòjò ẹ lọ bàbá Bátúndé. Agboolé wa ṣàlàyé ìta àgbẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ o. Realize lọ́dọ̀ olùgbà ìwáàsí òye ọkọ̀ Yétúndé ọmọ Kọ́láwọlé. Ẹ mọ kọ́kọ́ ní àwọn alani ríà lónìí wá láti ìka tọ́pọ̀ olórin bàbá ọgbọ́n. Máa ń fi àmì òṣìṣẹ́ ló ń bọ̀. Èmi náà kọ́ lóun bá ní bàbá owó tọ́pẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ gangan ni wípé ibi tá a lè ní tá a gbé ń ṣeré. Ẹyẹ òdédé bá lọ́rùn létí sọ pọ̀rọ̀ ẹ̀lẹ́yẹ ń wá. Àwọn tájọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ́pẹ́. Ó dàbí ẹni tó ń sáré eré ilé ní marathon tó máa ń gba kí òye àmẹ́lọ̀ lọ́wọ́ ara wọn. Ṣọ́mọ̀ pé tó bá ń sáré ẹṣin tó kọ́kọ́ síwájú tí ó bá sáré dáadáa náà ti ká ó lè jábọ́. Ẹrù ya mẹ́lọ̀ bàbá Bátúndé. Nǹkan tí mo kàn mọ̀ ní pé ọ̀lẹ́lẹ̀ mi Ọlọ́run ló fún mi lágbára bàbá Bátúndé. Ọlájídé Sketo jẹ́ Akọni àǹdé ọmọ alájà. Àjọ bẹ̀rẹ̀ ní òye àmẹ́lọ̀ ni mo ṣe. Àwọn Adékúnlé Augustine àjọ bẹ̀rẹ̀ ní. Àwọn ṣẹ̀kẹ̀ tí gbogbo àjọ bẹ̀rẹ̀ ní. Àwọn gbógera àjọ bẹ̀rẹ̀ ní. Olúwadámiláre àjọ bẹ̀rẹ̀ òye àmẹ́lọ̀ Tọ́pẹ́ náà sí ká bàbá Bátúndé. Àtàwọn tá a lè dárúkọ tẹ̀lé mọ̀. Àwọn bí ọ̀kadà Tọ́pẹ́. Àwọn tájọ bẹ̀rẹ̀ yá mẹ́lọ bàbá lọ́ládé. Tá a bá rẹ́ni tó bá ń ṣe nǹkan tá a bá wá. Ó lè dàbí ẹni pé à ń gbé ẹ̀ka ní òye mẹ́lọ Tọ́pẹ́ kò dẹ̀ sí ohun tó jọ ìyẹn bá ọ̀bọ̀gbọ́n Tọ́pẹ́. Torí pé tó nípọn ọmọ bá ń ṣe patí. Ọ̀gá ńlá nínú onípọn ọmọ á wá. Táwọn aláta bá ń ṣe patí. Ẹni tó nánu jù nínú aláta ń wá. Eléyìí ló bá sábà bìtẹ́ ìṣẹ́rí wa o. Lọ́dọ̀ Akọni Salisu Jídé Sketo jẹ́.
èèyàn Tọ́pẹ́ náà ti kà bàbá tún dé. Ọlájídé gúnugún ìkúléwé dandan wà dàgbà wà darúgbó dandan. At 51 tó bá lóra ẹ nílò òkúlò ó ti darúgbó nìyẹn o. Ọ̀rẹ́ mi at 50 ó yá lọ Google ẹ̀ the youngest 50th on net bí n ṣe wà ẹ́ ìwọ kan ṣá sórí Google èmi gangan ni the youngest 50th on net kò ń ṣe ní Naija nìkan orí 50 like 30 Tọ́pẹ́ like 25 o ọpẹ́ ìfá ẹ lọ Google ẹ̀ the youngest 50th on net èmi ni ẹ máa rí fọ́tò mi bẹ́ẹ̀ wọ́n máa gbé jáde ṣebí fóònù bẹ lọ́wọ́ yín ẹni shop ẹ kàn kọ sórí Google pé the youngest 50th on net wọ́n máa gbé fọ́tò mi jáde Bọ́lájí olófo ni ẹ o support motion yìí olófo ni ẹ máa rí mo ti ká ẹ báyẹn no ò ń ṣọ̀tẹ̀ mi mo ti ká ẹ ò ń ṣọ̀tẹ̀ mi no mo ti rí pé ò ń ṣọ̀tẹ̀ mi báyẹn tí ẹ Google ẹ̀ náà kó bóyá rọ́mù ń pa. lọ́ládé ọlọ́run má jẹ́ ti kábàámọ̀ bẹnu o olùgbàyè gbogbo àṣírí ẹ̀ tó ń bo bàbá má ṣe jẹ́ ó tú. àwọn aṣíwájú ológórógó aṣíwájú ológórógó wọn máa nílé jẹ́ lọ ẹ̀bẹ̀ mo bá yé ẹ máa ṣe bòógò tèmi jẹ́ torí pé nínú ológo lèmi wá o ọ̀pọ̀ ẹ̀fà wọn láì tàlà ìsúnmọ́ bí láì mú rógò lò ní tèmi lọ́ládé mú rógò lò ní tèmi Tọ́pẹ́ ẹni bá mú orí ọlọ́run ó yá ẹlọ́run á dúpẹ́ ẹrù Tọ́pẹ́ náà ti ka bàbá Túndé alájí Tọ́pẹ́ náà ti ka o olórin àti ìlú tó fọgbọ́n yọ. ẹ̀yin bèbí o ó yá ẹ jẹ́ ká jọjó. ẹ̀yin bọ̀bọ̀ o ó yá ìjó tún ti yá. Sketo jẹ́ mo bóni láyé tán kan ni mo débẹ̀ mo kọ́ tèmi ni. Tọ́pẹ́ gbogbo màá torí àsí mo ń lò lágbólé orin tèmi ni o. ọmọ gbogbo fáwọn mi gbogbo ìmúra tèmi ọmọ tèmi ni. ọmọ ni mo bá lù láyé tán lùlù mo débẹ̀ mo ń lu tèmi ni. àyẹ̀mọ̀ gánlá Adigun kò bàjẹ́ lórí Olúgbọ́ o kò tún bàjẹ́ lórí Àrẹ̀sà èlé bàjẹ́ lórí mi Babalọ́ládé wọ́n ti mọ̀ wọ́n dẹ̀ ti mọ̀ yàtọ̀ nínú orin wọ́n ti mọ̀ wọ́n dẹ̀ ti mọ̀ yàtọ̀ mo ti sọ ọmọ máa dé nìyàn ó gbé mi ga ó dá mi láre máa dé nìyàn ó sọ mí dèèyàn pàtàkì nínú ẹbí Ọlọ́run mi máa dé ibi dẹ́gbẹ́ mi bá ti náwó mi ò kí nójú ń bẹ́ o fọlọ́run mi máa dé nìyàn ó ṣe rí ó ṣe sọ ó ṣe mú yangàn ọmọ máa dé nìyàn ó ní mínì ó ní va
ó ti sọ ọlọ́run mi presentation mi babalóládé ike máa ń dé nìyàn tọ́pẹ́ náà ti ka olórin àti ìlú babalóládé ẹ ò yá mẹ́lọ́mà àbòwò àbátọ́pẹ́ sí nìyàn tètè dé èmi tọ́pẹ́ mo tún ti dé. Today is a special day. Ọlájídé. Ọlájídé, today is a special day. Akọni. Many happy returns. Sketo jẹ́ ọlọ́run má fẹ́ lè yí ṣe àṣemọ́. Today is a special day. Bàbá owó. Today is a special day. Many happy returns. Má fẹ́ lè yí ṣe àṣemọ́. Ọlọ́run á dúró tì yẹ́ o Ọmọlájídé. Ọlọ́run ọba ló kẹ́ni tí o gbọ́n pé kó gbọ́n. Ọlọ́run ló ní mímọ̀ wọ́n ṣe kò sẹ́ni tó mọ̀ wọ́n ṣe. Ọlájídé Sketo all the way láti Mushin láti inú àdúgbò títí wa ibi láti bẹ̀rẹ̀ oyè àmẹ́lẹ̀ láti dìde torí pé kò easy láti Mushin. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé Mushin yàtọ̀ everywhere Tọ́pẹ́ o Tọ́pẹ́ bó o fẹ́ kọ fújì ni o bóyá o fẹ́ jà boxing ni a bóyá o fẹ́ jẹ́ fúbọ́ọ̀là ni a kò ń ṣe fújì nìkan bóyá o fẹ́ jẹ́ gospel singer ni a ajé ń gbọ́ ọ̀rọ̀ ẹnu kan tàbá ń sọ àwọn ọmọ ìkùlé wọn á máa jẹnu ẹ mọ̀ pé Mushin sẹ́ńtà ni bàbá ọgbọ́n ajé mutí yàtọ̀ everywhere Tọ́pẹ́. ASP ọpẹ́ ifá ọkọ̀ tọ̀gọ́ ọlọ́pàá ọmọlọ́lá ẹkùn palẹ̀mọ́ ọdún 23-24 ọlọ́run amọ̀jọ́rọ́ ọ̀gá alájà alábí fásitì àlọ́ máa kọrin àwọn agan máa ganu dé bẹ́ẹ̀ o ASP ọpẹ́ ifá ọkọ̀ CSP ọpẹ́ ifá ọkọ̀ CSP ọmọlọ́lá ọpẹ́ ifá. ọmọ mi sọ̀dí kókó mi ò mọ̀ ń pa èmi ò ń ṣe ọlọ́pàá ọmọ mi ò mọ̀ ń pa lórí fújì ni mo wà o. mo ti rí mo mọ̀ náà ṣùgbọ́n lórí o lè arrest mi you are free ṣe arrest mi
àwọn ọ̀gá ẹ̀ má gbà mí lẹ́ẹ̀. CSP ọmọlọ́lá ń bẹ̀ níbí ó lè mú mi lọ. SP ọmọ ìfà ń bẹ̀ níbí olùgbà ìgan ti dúró dédé. Sọ̀dí kókó ọmọ mi nínú onífújì yóò ṣeun sájẹ̀tì nínú ọlọ́pàá o. èèyàn máa ní mọ́nì. èèyàn tó lọ́ba sàlẹ̀ èèyàn DJ Shiki. Sọ̀dí kókó sọ̀dí kì í yóò ṣeun. Aláyé olùgbàyè aláyé bọ̀bọ̀ yìí mi ò fẹ́ bá ṣírí ẹ̀ Ṣínédú ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ẹ bá bá sọ̀rọ̀ èmi kan ò gbádùn débẹ̀ yẹn bàbá Túndé abúlé ìpalọ̀ olórí ọ̀dọ́ aṣíwájú tíwáìlì olùgbàyè ló ń bá àṣírí ẹ aláàjì aláàjì aláàjì. Ọlájídé àdìgbàgùnùgùn ikú léwe dandan padàgbà wá dàdúgbò dandan. ọjọ́ bí ọjọ́ bí ó ọjọ́ bí. alájí sábìrì náà kú kálẹ̀ o torí àkànní sáàlìsì ìjídé lẹ́sẹ̀ débí. ó jẹ́ parí kọ́sà ẹ̀bùsì Bọ́lájí má ṣe gbàgbé àdéhùn dájọ́ ṣe. bàbá olówó yìí inú wa ó ṣe àdìgún ṣàràfà mi àrẹ̀mọ́ ọjọ́ tí bá ti rí ẹ̀ ní máa rántí ọmọ Gbọ́lágadé tírí mi sì yọ àkànmọ́ ẹ̀dẹ́ sí nítọ̀ ọ̀gá ńlá. gbogbo wa láti kọ fújì ìlà láti lówó lọ́wọ́ káwá fowó ọ̀hún ṣe òun re ọlọ́tọ̀ mórí ẹ̀ kò dìgbà tó bá dọ̀ balẹ̀ rárá eré ìjọ́ ìní fàájì ni lọ́jọ́ kò máa mẹ́mú ẹ lọ máa gé lọ. freestyle lè rí ọjọ́ ní gbọ́gbẹ́ a lè ríra wa fín a lè ṣe anyhow àwa là ń ṣe nǹkan kò ní mí nì. Ọlájídé gan-an ó lè mú kólòs kò sí wèrè òyà mẹ́rin ọ̀dọ́gbẹ́ fàájì làwa lè ní o. ọ̀pọ̀ ìfagùn kalẹ̀ ó ṣòwò o. ẹkùn palẹ̀mọ́ òkú àná ìpè túmọ̀dù 23-24. ọ̀gá wa Alábí Pasuma ni ó ṣe eré ní 24. aláti ìdágbàna ti rà ní ó kọrin ní 23 o. ìpè túmọ̀dù náà ti rà lọ́sùn. ó ṣe bí ìsàpákó làgègè ṣàbòjé ọkọ̀ pínsọ̀ ìṣoṣo. ọ̀gá gbogbo eléré ọ̀gá Alábí Pasuma ọ̀gá Tójúpa Sáìdì ọ̀gá Tójúdé Báyọ̀ tó kú ọ̀gá Tọ́pẹ́ náà ti ka ọ̀gá Tàlùkò rẹ̀ mí sí ọ̀gá Táíkọ̀ rẹ̀ sí ọ̀gá Mr. Mirinda ọ̀gá Bọ́lájí Tàkùsì Páíkó ọ̀gá ṣọ́ọ̀bù ìtọ́kọ̀ fújì ọ̀gá gbogbo eléré. ọ̀gá Sọ̀díkì kókó Sọ̀díkì àlàyé ẹ má ṣe bínú ẹ jọ̀ọ́ èmi ò ní bọ̀ náà ti ka ẹ jọ̀ọ́. ọ̀gá tí Mirinda ọ̀gá Tàrẹ̀mọ́ Kàràfà Àdìgún ọ̀gá tọlọ́tọ̀ ẹ ò yá mẹ́rin àbúlò olùgbàyè alihamudulilayi 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 rọ́bìlì alamina àtúndé bí ẹnu wa tún ṣí sọ́tì alihamudulilayi
àtúndé bí òkú wa tún lè sọmọ alhamdulilayi ìgbà tẹ́sí ń lé tẹ́ lọ Canada a lè sọmọ Tọ́pẹ́ mo ti sọmọ níbi yìí ó Tọ́pẹ́ wọ́n dẹ̀ fún mi lọ́mọ mo dẹ̀ gbà kámú. olùgbàyè tó jẹ wá sí ọ̀gá yóò tún dé àmì ooo olùgbàyè àmì ooo ọlọ́run má padà lẹ́yìn ẹ̀ o àmì ooo àmì àṣẹ olùgbàyè wá sí mi bàbá onírìyànà ọkọ yóò tún dé. ọ̀pọ̀ ìfẹ́ àti ìbẹ̀rẹ̀ ọlọ́run má ti bẹ̀ fọ́rọ̀ ẹ̀ o àmì àmì àṣẹ olùgbàyè wá sí mi bàbá onírìyànà ọkọ yóò tún dé. Ganu si everybody ló ń ganu. Ìjọba Saheed aláṣẹ Year Technical Enterprises ọmọ bá ń tọ́jú yọ mi ò tọ́jú Áfíríkà ọ̀rẹ́ mi ìjọba tó jẹ́ Saheed yóò ṣe bàbá onílé ńlá a tó máa ṣílé ẹ Tọ́pẹ́ náà ti ka ẹ̀ lẹ́gàn mi ò ní wá náwó bí mo ṣe rí ẹ inú mi ń dùn ní lójoojúmọ́ ọmọ àtọ̀yọ́ aláàfin ọmọ òjò pàṣẹ kẹrẹ ọmọ àǹtí bá ọ. ilé olùgbà ìwádìí òyìnbó yẹn ti dé ó bàbá onírìyànà mi ọ ọkọ̀ ọba tí màmá mi ẹ̀bùrọ̀ aláàánú torí lájú dẹ́sẹ̀ tó jẹ́ láṣẹ dóbi ọmọ lọ́jọ́ bí ẹ̀rín à omi ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé ọlájídé tó jẹ́ o. Jídé kò tiẹ̀ yé wa bóyá Christian ni ẹ́ bóyá Muslim ni ẹ́ ìgbà míì ó máa ń ṣe bí òní Ṣàngó ó máa ń ṣe bí ọlọ́yà nígbà míì ẹ̀sìn wo kan ló ń sìn ṣé ká tọrọ Mẹ́kà fún ẹni ká tọrọ Jerusalem fún ẹni kò yé wa alájí sáàlì ìsúnmi ọmọlájídé. eré ọjọ́ òbí ọpẹ́ ni o ọlájídé gàdójé gbogbo eré ọjọ́ òbí ọpẹ́ la máa fi dá Sọ́líù Sálísù àti Sọ́líù tó o bá sọ ọmọ ní Sọ́líù Èkó náà ti máa bá ẹ dájẹ́ ẹ̀sùn ẹ̀ bó o bá sọ ọmọ ní Sálísù tó ń gbábúlé ìkọ̀ǹkan náà ní oyè àmẹ́lọ Tọ́pẹ́ Sálíù lọ́mọ wa Ọlájídé. ọmọ wa ṣe 60 wà ṣe 70 o Lájídé wà ṣe 80 wà ṣe 90 o wà ṣe 100 wà ṣe 110 ni o ọmọ wà ṣe 120 ṣe wà ṣe 130 ṣe o ọmọ wà ṣe 140 wà ṣe 160 ṣe o ọmọ wà ṣe 180 ṣe wà ṣe 200 ṣe lórí ẹ tí ó pé ẹ ṣe máa pé. ẹ ti débí ẹ kì í gbà
ọlájí tètè dòdò èèyàn mi ọgbọ́n ẹ̀yà mẹ́rin ọgbọ́n abátọ́lá ní káwọn dòdò. nígbà tí mo wà lọ́mọ oró ọmọ kò rẹsẹ̀ ní ìdánwò mi ó. ìgbà tí mo bẹ̀rẹ̀ ní Mùṣín lọ́jọ́ ìjọsìn nínú akẹ́yẹ wọn pè mí láwọn ọ̀tá o. pápá torí pàmò rocket gan ni wọ́n ń pè mí ní ìta òtún o. wọ́n ní dápẹ́ aláìní ní nǹkan ṣe ni. kò fẹ́ kọ́ṣẹ́ kò fẹ́ kàwé ni o. kò fẹ́ kéwú kò fẹ́ kàwé. wọ́n dẹ́ mọ̀ láláì wọn pé kó sẹ́ni kọ́kọ́ tí ó sì màmá tí ó sì bàbá mọ́ ẹ̀jẹ̀ lójú mi. tí ó sì bàbá tí ó sì màmá who you help yourself. ọmọ yìí kò mo gbé bọ́dì mo dẹ̀ra lórí lẹ́bù mi. Ọlọ́run fún mi ní sọ́pọ̀tì o. ó jẹ́ kí n ṣẹ́gun èlé nìní. ó jẹ́ kí n ṣẹ́gun ọlọ́tọ̀tọ̀ pọ̀ o. Ọlọ́run ń bẹ lẹ́yìn mi o. ó dúró tì mí mo mọ̀ pé mo lọ́lọ́run lẹ́yìn tó dúró. ẹlẹ́dàá màmá mi ń bẹ lẹ́yìn mi Àbẹ̀kẹ́. wọ́n ń pè mí lọ́mọ tá ni a wọ́n ń pè mí níta òtún o. ìbájẹ́ pé mọ́mí mi wà ní bàbá pọ́n ẹlòmíì kò ní máa fojú tá òtún o mi dọ́pẹ́. ìtorí pé wọ́n ní fojú ọmọ tá o mi bàbá pọ́n. street ló tọ́ mi ìgboro ló tọ́ mi dàgbà o. Babátọ́lá ní káwọ́ bàbá pọ́n. tẹ́ ẹ bá notice ó sì ń bẹ lára mi. bó o bá kọ́kọ́ rí mi attitude tó bá kọ́kọ́ bá lára mi o lè rò pé bẹ́ẹ̀ ni kò dẹ̀ jọ́. ìgboro ló tọ́ mi ò yá mẹ́lẹ̀ máa gbogbo. bí mo ṣe bábájá lè níbi kan a ní kan pé iná tí ká wà ní. ọ̀pọ̀ ìfọ́ SP wọ́n ní wọ́n ti ṣe mọ̀ níbi kan a ní kan pé iná tí ká wà ní. ọgọ́tọ̀kọ ọlọ́pàá ọmọlọ́lá wọ́n kọ́ ṣàlò wọ́n jẹ́ búdè a ní kan pé iná tí ká wà ní. olùgbàyè àwọn ọmọ àdúgbò ní Mùṣín area fertilizer junction onífàdé tọ́pù àwọn àdúgbò base one àwọn tí mago ha akoma base pọ́nlé base one Chicago base one àwọn ti power base wípé wọ́n kàn ṣàlòṣe ládùúgbò àdìgbọ́n pé iná ti ká àdìyà. ṣùgbọ́n mo dúpẹ́ fún Ọlọ́run lè ní o. Ọlọ́run bá òfò lè sí mi lójú. pápá mo dádé fújì o. àlùbáríkà tí wọ́n nù ẹ̀ ó jura wọn lọ.
kò dìgbà tí ń bá lọ àná òsì o gbogbo yín ti mọ̀ lọ́kàn yín lọ́gbọ́n bẹ́ẹ̀ tí ẹ rí ẹ rẹ́rìn ẹ gbóhùn erin ẹ mọ̀sá ẹ ò jí ọlọ́bẹ̀ ṣebí yóò tó o bá ń pa nínú eléré wọ́n á rí lára rẹ̀ òye àmẹ́rẹ̀ ọ̀dọ́gbẹ́ ṣé kí n máa jánu ní tọ́pẹ́ taṣọ kọ́ mo fẹ́ sọ ti bàtà kọ́ mo fẹ́ sọ o tó bá jẹ́ yẹn ni mo fẹ́ sọ ṣẹ́rí kú bá lọ́rùn mi ni Babalọ́ládé tọ́pẹ́ ṣẹ́rí káàtì àlọ́ mi ni mo nílé ládùúgbò tí mo ń gbé mo nílé lápá left mo nílé lápá right bàbá tọ́lá ní káwọ́ tọ́pẹ́ mo nílé nínú estate tí mo ń gbé ìyẹn tọ́pẹ́ òyà mẹ́lọ́mà ọ̀bọ̀gọ́gọ́gọ́ tọ́pẹ́ mo nílé ní káńsù ní ìdìmọ̀ mo nílé lábúlé odò òyà mẹ́lọ́dọ́pẹ́ mo tún nílé nínú estate tí ó bá bó tọ́pẹ́ owó tí ó sì lọ́wọ́ mi ni ò jẹ́ ń parí ilé ọ̀pọ̀ ìfá olùpàì ẹ jọ̀ọ́ mi ẹ gbà mí o owó tí ó sì lọ́wọ́ mi ni ọgọ́ ọlọ́pàá ọmọlọ́lá ayatọ̀pọ̀ ìfá ẹ ti ẹ̀ ṣàánú mi ẹ lóhùn mi owó kọ́múlé láńtà olùpàì á dúró fún mi ẹ ṣàánú mi o owó tí o sì lọ́wọ́ mi ni ò jẹ́ parí ilé olùgbàyé mọ gbogbo ẹ̀ gbogbo bẹ̀ láti gbá láyé dé bóyá wọ́n ti ẹ̀ máa fún wa ní bíi 200 million láti ẹ̀ sì máa fi ẹ̀ wọ̀ kọ́ná wọ́n ṣàníká ní sùúrù ní nítorí pé ìgbà tí mo dé Ria Entertainment ní mo ra gbogbo ẹ̀ mi ò ní nǹkan kan kí n tó débì mo kàn ń jánu ní ìgbà tí mo débì òun náà ti kà ni mo ṣe ẹ́ ilé ẹ̀yọ̀ kan tí mo ní ìbò náà pé bẹ́ẹ̀ atán atayọ̀bọ kí lórúkọ bẹ́ẹ̀ ó níbi tó ń jẹ́ iṣẹ́ fún ilé tí mo ní náà ti kà tọ́pọ̀ méjì péré ni atán gábà ló fún mi nílẹ̀ tí mo fi kọ́lé iṣẹ́ fún ọba ìjìgbò ọjọ́ àwọn náà fún mi nílẹ̀ tọ́pẹ́ òyì amẹ́lọ̀ ní iṣẹ́ fún àṣé tírọ̀rùn bá dé èèyàn máa change mind ìgbà tí mo rówó náà ti kà mú kọ́kọ́rọ́ ilé pẹ̀lú lẹ́ẹ̀ ní múra o nínú abúlé odò òyì amẹ́lọ̀ ládùúgbò mi kò ń ṣe plot kò ń ṣe half plot pieces ni ẹ mọ̀ pé mi ò kí n parọ́ òye amẹ́lọ̀ tọ́pẹ́ ṣùgbọ́n gba 3 bedroom tọ́pẹ́ o àlàyé ẹ ti ẹ̀ jọ mo ti gbé délé tẹ́ òkú kan dẹ́kìn ní ẹ̀ẹ́dọ́gbẹ́ ẹ ṣàánú mi ẹ jọ ọlọ́run tí wàá ṣe mí ní káńsù náà ti kà ní ìdìmọ̀ àti ń ṣe yẹn lọ Babalọ́ládé kábíyèsí kákámọ́ rúfù láyọ̀ ọ̀bọ o àwọn kan tún fún mi nílẹ̀ ọ̀tọ̀gbọ̀ o. wọ́n fún mi nílẹ̀ làmúlé ilẹ̀ tó ń tà ní 15 million tọ́pẹ́ wọ́n ní kí n mú 6 million wá péré wọ́n dẹ̀ fún mi náà tí ká wọ́n kọ receipt fún mi o 1 plot and a half mi ò tí ì kọ́ ilẹ̀ omi ni mo kàn ṣe raft ní bàbá Babátúndé mo wá fi sílẹ̀ bẹ́ẹ̀ jọ̀wọ́ ṣàánú mi bóyá tẹ bá gbọ́ ṣòro mi bóyá má ṣàánú mi bóyá gbogbo dìkudì mi tí mo máa ń dì bóyá ẹ lè má rò pé owó ń bẹ lọ́mi ò Babátúndé mo ní ìdẹ́pọ̀ tọ́pẹ́ olórin bàbá gọ́gọ́gọ́ ọlọ́run má jẹ́ ká ta nǹkan ní wa ká fi jẹun ká fi gbọ́ bùkátà tọ́pẹ́ alihamudulilayi 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 rọ́bì yálà mìíràn adúpẹ́ òye àmẹ́lẹ̀ Babátúndé
gbogbo nǹkan tẹ bá gbọ́ lẹ́nu mi ò fi gapá bó ṣe jálẹ̀ ẹ̀gbọ́n yẹn bàbá olówó yé ìran ọlọ́run má padà lẹ́yìn yẹn o àmì ayé olùgbà ẹjọ bàbá onírì àná ọkọ Yétúndé. Ọlájídé Sketo jẹ́ ọpẹ́ ló ń jẹrẹ o. Ọlọ́run mi o ọpẹ́ ló ń jẹrẹ orin ọpẹ́ la máa kọ kò má kí n bò ó. Lájídé bó tẹ̀ bá sílẹ̀ kò ní jẹ́ ọmọ ọlọ́jọ́ bí Jídé Sketo jẹ́ Àkànní Adé àfi kó gbọ́ pẹ́ Ọlọ́run wá gbọ́gbọ́ mi o ọpẹ́ ló ń jẹrẹ. At 51 Ọlájídé Sketo jẹ́ mo gbàdúrà pọ́ Ọlọ́run bàbá ṣàgbára dọ̀tun Ọlọ́run bàbá ṣàgbára. Ọlájídé wá lọ́hùn bàbá ṣàgbára rẹ̀ dọ̀tun bàbá ṣàgbára dọ̀tun. Àṣìlérí alẹ́ lẹ́gbàá ṣùgbọ́n wọ́n fẹ́ ṣe mí létí ẹ̀rù kú yapa. Àṣìkò nísàlẹ̀ jẹun lálẹ́ yìí lẹ́gbàá láké wọ́n fẹ́ jojú mẹ́ran ẹ̀rù kú. Wọ́n ti sáré wọnú mọ́tò wọ́n ti sáré gòrí ọ̀kadà ṣọ́mọ̀ wọ́n fẹ́ paná iná ràn Ọlọ́run ni Ọlọ́run bá ní ẹlù lálùjọ kọ́kílẹ̀ o ìbàfẹ́ ọlọ́wọ́n bá Ọlájídé Sketo jẹ́yà o happy birthday I just wanna say. Bàbá o ẹ ṣe I just wanna say, Baba o, ẹ ṣe, I just wanna say, I just wanna say, ẹ ṣe, ọmọ I just wanna say, Baba o, ẹ ṣe. Gbogbo torí I just wanna say, Baba o, ẹ ṣe, I just wanna say, Popsi, mo appreciate, I just wanna say, ọpẹ́ I just wanna say, Baba o, ẹ ṣe, onígbọ̀ngàn làlájì dọ́gbọ́n náà ti kà bàbá jọlá. Bàbá Tọ́lá ní ká ọmọ mi Àbẹ̀kẹ́. Bàbá Tọ́pẹ́ sí ní ọmọ mi Àkànní Adé. Jọmí lójú àlẹ́ ọmọ ológo làbẹ̀ ni ó. Bàbá Jíbọ́lá Olivia ọmọ mi Àbẹ̀ yé o. Bàbá Tàlàbí Wàsíù Adékúnlé Àlàbí ó. Ìbálòládé Ìdírísù ọba ọmọláìdé olórí ẹbí Ìdírísù ọmọ Àyìndé ó ti wá náà tún pé padà sórí ilẹ̀fù ẹ̀sùn ifá ẹ̀kú palẹ̀mọ́ ọdún 23 24 ọ̀gá mi Alábí báyìí máa hàn lólórí ọjọ́ yẹn àwa kan máa gbẹ́nu sí ìyẹn ní 23 ìpè túmọ̀dù ibẹ̀ ṣàlàyé o alihamdulilayi gbogbo tó wúwo níwájú wa
ọlọ́run ti ọtí ẹ̀ kádúpẹ́ fọlọ́run o bàbá olówó tọ́kẹ́ ẹgbẹ́ padà sórí. ó kárí omi èèyàn táfíríkà olúwa ṣeun olórí Sketo tọ́jú agilágbàsá àbọ̀dì àrẹ ajé ẹkú palẹ̀mọ́ ọdún 18 oṣù táì a máa ṣòkú tọ́pẹ́ náà ti kà ní ìbàràgún ọlọ́run amọ́jọ́rọ́ náà ti kà àgbékẹ́bẹ̀ bí mi àgbékọ́ sp ọpẹ́ fáwọn orí ọdún òdòdó orí àmẹ́lẹ́bà ọ̀dọ́ ẹ̀tọ́jú ọ̀gbọ́n tó ń jẹ́ sọ́dúnkè dáadáa ẹ̀tọ́jú ẹ̀sìnkè báàlì ìgbà ẹ̀sìnkè ọpẹ́ ìfá àwọn àmọ́ bó ṣe ń lọ bàbá Túndé ẹ̀rí dọ́gọ́ náà ti ká bàbá owó dọ́gọ́ sp ọpẹ́ ìfá mo gbà fún tó sp ọpẹ́ ìfá mo gbà fún tó mo gbà fún tó. ojú ọkọ̀ tọmọlọ́lá dpo gbogbo ọ̀tọ̀ ẹ̀ẹ́dọ́gbọ́n tó ń jẹ́ra hàn tí ká o gbà fún tó ẹ̀sìn ọgbọ́n bá mo gbà fún tó mo gbà fún tó. ọkọ̀ csp ọmọlọ́lá ọkọ̀ ọlọ́pàá csp ọmọlọ́lá dpo gbogbo ọ̀tọ̀ àwórí jẹ́nẹ́rálẹ̀ ẹ̀sìn ọgbọ́n bá mo gbà fún tó ẹ̀sìn ọgbọ́n bá mo gbà fún tó gbà fún tó. sp sọ fún wọn pé láti ìpìlẹ̀ wàhálà ipò o gbogbo ìgbàgbà bẹ̀rẹ̀ wàhálà ipò títí náà ipò o ìgbésí ayé àfi ká múra ká fún fàdúrà torí pé ọ̀gbọ́n fẹ́ ká la tábà làwọn ò lè sún gbogbo àsìkò tó yẹ kó fi kọ́ ọ̀bàrà wọn ìdáná fi ṣe olúwa bá wà náà wọ́n lẹ́gbàá o wọ́n máa jẹ òrora kí wọ́n má ra èmú tiwa o wọ́n má gbàgbẹ́ lọ owó tí wàá lòdì rí. ọmọ csp ọmọlọ́lá ẹgbẹ́ pẹ́ẹ́fẹ́ oyè yá mẹ́rọ̀ tó jẹ́ ìtọ́kọ́ ẹkú palẹ̀mọ́ òkú àná tó bẹ̀ lọ́nà nígbẹ́ tí mo dì 23-24 ọ̀gá mi Alábí Pasuma ní ọkọrin àwọn akọ́ máa gbẹ́nu sí bàbá Túndé 23 tọ́pẹ́ ló lè rí ọjọ́ ẹ̀ o 24 ọ̀gá wa ló máa wá ẹbí ọpẹ́ bá mo gbà fún tó ọlọ́mọ amọ́jọ́rò èèyàn tó jí entertainment Àjàdí Adé mi mo gbà fún tó èèyàn bàbá olóró dọ́dọ́kọ́ sp ọkọ̀ csp ọmọ ọlọ́lá ó ní ẹ má pa bàbá yín. ẹ̀sìn ẹ̀pọ̀ ẹ̀fá bàjọ́ ní ìjọjọ́ ọkọ̀ csp ọmọlọ́lá ìmúlẹ̀ olùgbà ìwáàsí ọ̀gá ọkọ̀ tàyé tí màmá yóò ṣe wọn ẹ̀tọ́jú àlàó máa ń dín báyà dáadáa ìdójú kan sùn sí iye ṣe wọ́n èèyàn tí bọ́lá bá ẹ̀sùn màmá bá Túndé ẹ̀sìn ẹ̀pọ̀ ẹ̀fá gbogbo lórí ló fẹ́ràn látòrí ọ̀gá Àjíbọ́lá fàṣọ wọ́ndà ó mọ ní àtàlàyé màláìka ìyá ẹ̀ẹ́dógúnlé àti mufusa bàkà mi àhà eléyìí tó ń bẹ nílùú London lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú dọ́gbọ́n náà tí kàbà gbọ̀ngbọ̀n dọ́gbọ́n sp ọgbọ́n fama rí àhà ọgbọ́n csp ọmọlọ́lá ẹ̀gbọ́n tọ̀gbọ́n ẹ̀gbọ́n tọ̀ ìsìnkè báàlì ìgbà yóò ṣe ìwọ̀n ìwọ̀n bàbá olóró ìdọ́gbọ́n tọ́gbọ́n náà hàn sí bàbá gbọ́gbọ́gbọ́ sp ìrà omi tó ń tàn kò dẹ̀gbọ́dọ̀ kù. ọkọ̀ csp ọmọlọ́lá dpo gbogbo ọ̀dọ̀ Àwórì ìmùlẹ̀ kábíyèsí oníbàkùn ìyóṣe wọn sp ọkọ̀ ìfà ẹ̀yin lè máa kú palẹ̀ ọ̀nà gbọ́gbọ́ bàbá nífẹ̀ẹ́ mi mọ́ tó ní ìjọjọ́ bàbá ṣèyí fún mi
ó bàbá dára sí mi bàbá fẹ́tíà ìyá bàbá olóró dáadáa ó ta lọ́nu bàbá ẹbí ọgbọ́n bá máa tó ní ìṣòro bàbá Mubarak SP listen to my music is so nice. SP ọgbọ́n ever listen to my release my music is so nice. Alaye give yourself a try my music will convince you. Papa give yourself a try my music will convince you. SP wọ́n lé jíjó tọpẹ́ mọ́ bákanbákan máa ló ṣe rí. SP ọgbọ́n ìfọ́ wọ́n lé jíjó tọpẹ́ mọ́ bákanbákan. Intelligent ọgọ́ ọlọ́pàá Alaye tọ́ba gbóni wa lẹ́ẹ̀kan ẹ̀ní gbọ́ tí wọ́n mọ́ tí wọ́n lè máa gbọ́. Ọkọ̀ ASP Ọmọlọ́lá tọ́ba gbọ́ tí wọ́n lẹ́ẹ̀kan ẹ̀ní gbọ́ tí wọ́n mọ́ tí wọ́n lè máa gbọ́. SP orin tèmi yàtọ̀ sáwọn olórin dàda dídí àwa ò sí nínú olórin rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀. SP tó bá tèmi yàtọ̀ sáwọn olórin dàda dídí àwa ò sí nínú olórin rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀. ọkọ̀ tó SP Ọmọlọ́lá ọkọ̀ CSP Ọmọlọ́lá tó bá tèmi yàtọ̀ sáwọn olórin dàda dídí àwa ò sí nínú olórin rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀. ìwọ̀n tó lùbàyè là ń bébè gbọ́dọ̀ nílẹ̀ aláta. ọkọ̀ CSP Ọmọlọ́lá bàbá fẹ́tíà Ọmọlọ́lá òyà mẹ́lọ̀ tọ́gọ́ ó ta lónìí gbọ́gọ́ ó ta olórin àbólógọ́gọ́. SP ọpọ́ ẹ̀fọ́ ọlọ́run má padà lẹ́yìn ẹ̀ o àmì o àmì àṣẹ olùgbà ìwàsí mi bàbá ní ìyànà ọkọ̀ yóò tún dé. kúrò mẹ́ẹ̀ náà. ọlọ́run má padà lẹ́yìn ẹ̀ nànà àmì àṣẹ olùgbàyè bàbá onírìyà náà ọkọ̀ yóò tún dé. ọ̀gá tiwa olùgbàyè mo ní láńbébè gbọ́dọ̀ nílẹ̀ aláta. ó ṣẹlẹ̀ pàṣẹ rárẹ̀ o. lọ́pàá àṣírà ló ń ná. àbúrò tọ́pẹ́ náà ti balẹ̀ ẹ̀pá. ó ti lọ́pàá àṣírà rẹ̀ èèyàn. torí ọ̀ láti dé sílẹ̀ tó jẹ́ láti wá bì. ó ṣe tó ká tó gé ètò. ó ṣe tó ká tó gé ètò. oṣù tó ká mi bèbí ìdógó tó gate. wọ́n máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ni wọ́n kì í gbé bẹ́ẹ̀ o. olùgbà ìwà sí ọkọ̀ yóò tún dé. ẹrù dọ́gọ́ náà ti ga bàbá olóòtọ́kọ́. èèyàn tàgbé kẹ́ tó bì á. sọ̀dí kókó sergeant nínú ọlọ́pàá dọ́gọ́ náà ti kárí ó ṣe ọlọ́tọ̀ tó kọ́ ọ̀hún ti dòdò dá. èyí ya mẹ́lọ́gbà àkójọ dọ́gọ́. ó gbọ́ débà confam orí wa. lọ́ládé débà confam orí wa o. ó gbọ́ débà confam ó gànà. ọmọ ìyá ayé débà confam orí wa. ẹbí dọ́bẹ̀ rọjò débà confam orí wa.
náà ti ká máa kọrin lọ tọ́lá ní ìka ó máa kọrin bàbá tọ́gbọ́n sì ní ọ̀ máa kọrin lọ oyè àmẹ́lò máa kọrin lọ èmi lẹ́rìí tójú ẹ̀ lọ ẹ̀rìí tójú ẹ̀ lọ ojú ẹ̀ lọ ojú ẹ̀ lọ èmi kankan lọmọ ìyá yìí orí kọjọ́ mi ọ̀gá wa olùgbàlà ọkọ̀ yìí tún dé oúnjẹ mi ní gẹ̀ẹ́ni ọkọ̀ báyìí ti máma olórí Sketo jẹ́ ṣáà máa pa bọ̀bọ̀ ẹ̀ fún wa máa ní sùúrù fún. Ọlájídé ọba enjoyment máa wáyé tó ń jẹ bọ́bọ́ yìí ó yá wèrè gan orí olórí onígi fóun alájí tọ́gbọ́nà ti kà bàbá jọlá. ó pọ̀ you can say that again. bàbá tọ́lá ní ìka ọmọ mi àbẹ̀kọ. ó ṣe olórí Sketo jẹ́ ìyá kí lápá sábọ̀dì ìyá tó yí àmẹ́lọ̀ èké sànni 18 à ń bọ̀ tọ́kọ̀nà ti kà bàbá bá tún dé. èèyàn tàgbọ́ máa bí wọ́n sàkánà bẹ́ǹsì o ṣé o máa gbọ́ máa bí wọ́n sàkánà bẹ́ǹsì ó yá mo ní ẹ̀gbọ́n ta ló jẹrẹ ẹ̀ olùbàyò àṣìwò ọ̀gá wa ló ń ju dán yẹn ọkọ̀ tàyé ti máma aláyé ló ń ṣeré ẹ̀ náà ó ṣe aláṣẹ ó máa pa ọlọ́run má jẹ́ kó pa bọ̀bọ̀ ẹ̀ fún wa. Ọlájídé wa ayé tó máa ń jẹ tọ́gbọ́nà tí ká ẹ̀ tọ́gbọ́n ló ó yá mo ní wípé tọ́pẹ́ tọ́pẹ́ níjọ tọ́pẹ́ tọ́pẹ́ ọmọ ìyáyé tọ́pẹ́.